awala yadhkuru al-insanu. ọ̀ràn tí ìgbà tó ń lọ léèwé ni. awala yadhkuru al-insanu. ọ̀ràn tí ìgbà tí ẹ bí ọ tí wọn ò tí ì mọ bó ṣe fẹ́ jẹ́. awala yadhkuru al-insanu. mélòó àwọn arú rẹ̀ tẹ́ ẹ jọ jáde léèwé tó ẹ pé ń jọ ẹ ti jọ jáde wọn ò jẹ́ èèyàn títí dàsìkò tá a wà ìwọ tó wá jẹ́ èèyàn sáwọn òbí rẹ̀ ni ẹ sóògùn fún ọ. awala yadhkuru al-insanu. ọlọ́run ní ọmọ ẹ̀dá ènìyàn rántí ni wọn rántí èmi ọlọ́run ni wọn bẹ̀rù ni. àìbẹ̀rù ọlọ́run àìsọ̀rọ̀ dáadáa náà ni ti ń wáyé ẹ̀kọ́rin dáadáa orí mùsíbà lẹ́ẹ̀ máa kọ́ wọ́n ní ẹlẹ́yinjú ẹgbẹ́ mi àyànfẹ́. tí Alhaji Barrister bá ń kọrin gbogbo wa láàrin ọgbọ́n kọ́nu orin tí ń kọ èyí ni ẹ̀ tí ẹ̀ máa gbọ́ rẹ́kọ̀dù ẹ̀ dáadáa kẹ́ ẹ máa gbọ́ rẹ́kọ̀dù Alhaji Barrister kẹ́ ẹ máa kọ ọgbọ́n bẹ̀ amúrítà yìí eléyìí ń kọ yìí orin àdáwò ni ẹ̀ kọrin dáadáa láyé orin àdáwò lẹ́ ń kọ kò sí àní-àní Ọlọ́run máa bínú sí yín náà ni Ọlọ́run máa bínú sí yín náà ni gbogbo àwọn ọmọkọ́mọ tá à ń bí lórílẹ̀‐èdè yìí náà àwọn ọmọ tó rí ẹlẹ́pọ̀ àwọn ọmọ tí mú rẹ lẹ́pọ̀ látara orin àdáwò yìí náà ni látara àìbẹ̀rù Ọlọ́run àìsọ̀rọ̀ dáadáa náà ni ti ń wáyé ẹ̀kọ́rin dáadáa orí mùsíbà lẹ́ẹ̀ máa kọ́ wọ́n ní ẹlẹ́yinjú ẹgbẹ́ mi àyànfẹ́ òrékè òǹgbólórí ibú sórí nìyẹn orin ìsìn náà nìyẹn Allahu Akbar ńgbà tó ń bá wá kọ tiẹ̀ tán ẹ máa gbóhùn àwọn ọmọ àdánwò kẹ́ńsálẹ̀ wọ́n ní à ń so bòbó mi ìfẹ́ ẹyẹlé ni mo fẹ́ kì í ṣe fẹ́ àwọn sórí nìyẹn ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ ẹ ti ẹ̀ pẹ́ra ayé wálé àbí ẹ ti ẹ̀ bẹ̀rù Ọlọ́run kẹ́ ẹ sọ̀rọ̀ tó dáa lẹ́nu tọ́lọ́mí ibà máa kọ́ nínú wọn ẹlòmí aṣọ yìí pé ọmọ yọ̀dí ẹ sẹ́yìn yàrá fẹ́ sán yọ̀dí ẹ òjò fẹ́ rọ̀ mo wá fẹ́ béèrè lọ́wọ́ rẹ irú àrá wo ló fẹ́ sán lẹ́yìn yàrá tí ó sọ fún aláyé àti lálùkìyàmà irú òjò wo ló fẹ́ rọ̀ lẹ́yìn òjò òyà tí ó rọ̀ fún lálùkìyàmà ó yẹ kẹ́ ẹ lè bẹ̀rù Ọlọ́run kẹ́ ẹ súnmọ́ Ọlọ́run ní kọ̀rọ̀ àti ní gbangba àbí bọ́lá bí mi ìbá fẹ́ kọrin nínú wọn ìwé ni ọmọge tó kún lẹ́yìn tó ọmọge tó kún wájú tó kún lẹ́yìn ni wọ́n ń pè ní kún fáyàkúnù ti àbítọ́ Ọlọ́run la ilaha illallah Muhammadu rasulullah sallallahu alayhi wa sallam Allahu Akbar tí mi ìbá fẹ́ kọrin nínú wọn wọ́n ní fáyín màlátò tẹ́ bá wá rí yìí tó pé ń fáyín màlátò yẹn náà tẹ́ bá rí imú ẹ̀ irú rẹ̀ wà dàbí ilé tìró la ilaha illallah Muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ó yẹ á lè bẹ̀rù Ọlọ́run kakọrin dáadáa kakọrin làákàyè kakọrin tí ó ṣàǹfààní orin tó yẹ pé bàbá ń bẹ láyé wọ́n máa ṣàdúrà fún wa bàbá wá sí láyé náà dúrà ni wọ́n máa ṣe fún wa àmọ́ gbogbo orin tẹ́ ń kọ láyé lónìí náà kò sórin dáadáa ń bẹ orin àdẹ́wò ni ẹ̀kọrin wá sí àlùbáríkà ní kọ̀yìn àforin àdẹ́wò Allahu Akbar ó yẹ ká lè bẹ̀rù Ọlọ́run ẹ̀yin òbí ẹ kìlọ̀ fún àwọn ọmọ tí yín náà àwọn ọmọ yín tẹ́ ní kí wọ́n lọ léèwé náà tí ì ní iṣẹ́ méjì lọ́wọ́ kò sí iṣẹ́ kankan lọ́wọ́ wọn gbogbo wọn wá di ẹni tí ń lo ansẹ̀tì àwọn ọmọ yín obìnrin tí wọ́n àti ìníṣẹ́ lọ́wọ́ tí wọ́n lo ansẹ̀tì ẹ béèrè lọ́wọ́ wọn iṣẹ́ wo ni wọ́n ń ṣe ìyá ọmọ rẹ̀ ń ṣiṣẹ́ iṣẹ́ wo lọmọ rẹ̀ ń ṣe tó fi ń lo ansẹ̀tì ọmọ rẹ̀ iṣẹ́ wo ló ń ṣe tó fi ń lo ansẹ̀tì ó yẹ ká béèrè lọ́wọ́ àwọn ọmọ yín gbogbo àwọn ọmọ yín obìnrin tó bá kéré tó já sí pé bóyá ilé ìwé ni wọ́n ń lọ tí wọ́n wá dẹni tó ti ń lo ansẹ̀tì ẹ béèrè lọ́wọ́ wọ́n ti bá ìṣùdòwò pọ̀ wọ́n ti bá àdánwò dòwò pọ̀ ìyá ó kìlọ̀ fọ́mọ rẹ̀. awala yadhkuru al-insanu. ọ̀ràn tí ìgbà tó ń lọ léèwé ni. awala yadhkuru al-insanu. ọ̀ràn tí ìgbà tí ẹ bí ọ tí wọn ò tí ì mọ bó ṣe fẹ́ jẹ́. awala yadhkuru al-insanu. mélòó àwọn arú rẹ̀ tẹ́ ẹ jọ jáde léèwé tó ẹ pé ń jọ ẹ ti jọ jáde wọn ò jẹ́ èèyàn títí dàsìkò tá a wà ìwọ tó wá jẹ́ èèyàn sáwọn òbí rẹ̀ ni ẹ sóògùn fún ọ. awala yadhkuru al-insanu. Ọlọ́run ní ọmọ ẹ̀dá ènìyàn rántí ni wọn rántí èmi Ọlọ́run ni wọn bẹ̀rù ni. anna khalaqnahu min qablu. wọn rántí ni pé ń gbà mọ́ kọ́kọ́ dá wọn lákọ̀ọ́kọ́ mọ́ dá wọn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa ọba tántó
ọba àtànjú ọba àtànlọ́lá ọba àtànlọ́lá ọba àtànlọ́lá. bàbá wo gbọ́ àwọn gbólóhùn wọ̀nyí ó yẹ kó yé ẹnìkọ̀ọ̀kan wa níbi abá ọ̀rọ̀ ara wa dé lórílẹ̀‐èdè yìí lẹ́nìí. ẹ jẹ́ á bira wa léèrè tá ń lọ́lá tá lọ́lọ́lá tá ń lé kiri wọ̀nyí tá wá lẹ́ni ó lọ́lá. ó yẹ ká ro ọ̀rọ̀ yìí jinlẹ̀ dáadáa. ibi abá ọ̀rọ̀ ara wa dé lórílẹ̀‐èdè yìí lẹ́nìí. a ní ẹ̀mí pé ọlọ́run ọba lọ́lọ́lá a sì lẹ́mí pé ọlọ́run ọba lọ́lọ́lá. ẹ̀mí wa ò sì sọ pé ọlọ́run ọba náà lọ́lọ́lá. a sì ti gbàgbé báwọn ẹnìkan lò pò lánàá àmọ́ gbúrò wọn mọ́. báwa náà ti wulẹ̀ apẹ́ tó ń bẹ lónìí ó mọ̀ kù dẹ̀dẹ̀ tá à ní gbúrò wa mọ́ náà. àbí gbogbo ẹni wọ́n ń fọsẹ̀ rìn lẹ́yìn rẹ̀ àwa dẹni tí ó wọnú agbo tẹ́nìkan ò ní màmá. ẹ sì ronú. mo sọ nínú ọ̀rọ̀ mi síwájú pé àga àdánwò tẹ́ fẹ́ jókòó lé lórí yìí jẹ̀gbọ̀nmọ̀ ni. ẹ má mà tún lọ bí àga àdánwò yìí. gbogbo ẹ̀yin tí mo kìlọ̀ fún lẹ́mọ̀ tún múra tẹ́ ẹ tún fẹ́ wọnú àdánwò. bọ́rọ̀ bá sì kú ò ládánwò tán àdántán ní í dáa. ẹ má wàá jọ̀rọ̀ yín ó dàdántán. ẹ wo bí abọ́rọ̀ wa dé lórílẹ̀‐èdè yìí lẹ́nìí. ọ̀rọ̀ wa wá di fire on the mountain léyìí tó jẹ́ pé iná wá ń jó lórí àpáta àwa àmọ́ bí a fẹ́ sọ̀kà. ṣé lórí níta fẹ́ jẹ́ yìí náà bá a bá jẹ tán kí n là á fi ṣe. ẹ̀yin tẹ́ ń kówó ẹ̀yin lẹ ṣòfin pé ẹ tún máa múra yín ẹ tún ń takora yín. ẹ̀yin lẹ ṣòfin pé ni ọba jalè ẹ mú wọn wá mọ́lẹ̀ nísìnyí ẹ wá ń pẹ̀ ń bínú ara yín ni. la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ Ọlọ́run sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ fún un pé ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim awala yadhkurun-nas. أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله. بسم الله الرحمن الرحيم. يا ذا الجلال والإكرام يا سلام. أولا يذكر الإنسان الله أنا خلقناه من قبل. يا سلام يا سلام. ولم يكن شيئا. أولا يذكر الإنسان. لا إله إلا الله. أولا يذكر الإنسان. Ọlọ́run ló mẹ́ẹ̀dá ọ̀rántí ni. أولا يذكر الإنسان. ọ̀rántí ìgbà tó ń lọ léèwé ni. أولا يذكر الإنسان. ọ̀rántí ìgbà tí ẹ bí ọ tí wọn ò tí ì mọ bó ṣe fẹ́ jẹ́. أولا يذكر الإنسان. mélòó àwọn arú rẹ̀ tẹ́ ẹ jọ jáde léèwé tó ẹ pé ń jọ ẹ ti jọ jáde wọn ò jẹ́ èèyàn títí dàsìkò tá a wà ìwọ tó wá jẹ́ èèyàn sáwọn òbí rẹ̀ ni ẹ sóògùn fún ọ. أولا يذكر الإنسان. Ọlọ́run ní ọmọ ẹ̀dá ènìyàn rántí ni wọn rántí èmi Ọlọ́run ni wọn bẹ̀rù ni. أنا خلقناه من wọn قبل. rántí ni wọn rántí ni pé ń gbà mọ́ kọ́kọ́ dá wọn lákọ̀ọ́kọ́ mọ́ dá wọn jẹ́ nǹkan kan wọn ò lóko. أولا يذكر الإنسان الله أكبر كبيرا. أنا الله أكبر كبيرا. خلقناه من قبل. يا سلام يا سلام يا سلام. ولم يكن شيئا. pẹ̀lú bó ṣe wá wọn náà ولم يكن شيئا nígbà tó jẹ́ nǹkan kan ò ronú pé ò ti jẹ́ nǹkan kan rí tẹ́lẹ̀ ni. ولم يكن شيئا. gbogbo ilẹ̀ wa débẹ̀ lónìí lẹ̀ wá àkọsẹ́ni tí ó gẹ̀ẹ́sì náà tí ò ní sọ̀pà kọlù ké. ẹ rántí àwọn baba tó bí yín ni baba yín lówó ni. ta ni baba rẹ̀ lówó tó lè sọ pé nù air condition from air condition to another air condition lòun wà níjọ́ tó ń ti dáyé.
ẹ bá a mọ̀ pìlẹ̀ ẹnì kọ̀ọ̀kan yín ẹ bá a mọ̀ bá a bẹ́ẹ̀ ṣe lọ léèwé ẹni bá bẹ́ẹ̀ talé ẹni bá bẹ́ẹ̀ tóko ẹni bá bẹ́ẹ̀ tọ̀nà kó tó di pọ́lọ́hún ní orílẹ̀ ìwé lọ bọ́ ọba tiẹ̀ débi òní rẹ ti rí ọba níbẹ̀. khalaqnahu min qablu wa lam yaku shay'an. ọlọ́lẹ̀ ẹ̀rántí ni ẹ̀rántí ni ẹ̀rántí ibi ẹ ti bẹ̀rẹ̀ ni. khalaqnahu min qablu Allah. wa lam yaku shay'an. ẹrántí pé ẹ jẹ́ nǹkan kan nípìnlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ padà wá jẹ́ nǹkan ẹ̀yin ọba yín lẹ́rù ni ẹ̀yin ó yẹ kẹ́ ẹ bẹ̀rù èmi ọlọ́run lórí ẹ̀ ẹrántí ibi ẹ ti bẹ̀rẹ̀ ẹrántí ibi ẹ ti wá bàbá yín ò lóko ìyá yín ò lóko ẹnìkan ò lóko inú ẹbí yín rí. anna khalaqnahu min qablu Ya Zal Jalali wal Ikram. walam yaku shay'an. ẹ bẹ̀rẹ̀ ẹnìkan kan ọmọ yín rí bí àìmọ̀rí ní ìpínlẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ padà wá dẹni wọ́n mà ẹ má sì gbàgbé páwọn ẹnìkan bẹ tẹ́ ẹ jọ jáde iléèwé wọn ọmọ àwọn títí dásìkò táwa yìí ọlọ́ni yẹ kún iṣẹ́ yà nígbà tẹ́ ẹ jẹ́ nǹkan kan ẹ rántí ìgbà tẹ́ ẹ jẹ́ nǹkan kan ni ẹ rántí ìgbà tẹ́ ẹ jẹ́ nǹkan innal insana la yatgha an ra'ahu istaghna. innal insana la yatgha. ọlọ́run ọmọ ànábì ádámù ọkọjá ayé rẹ̀ o. innal insana la yatgha. ọmọ ànábì ádámù yóò jọ rẹ̀ lójú o. innal insana la yatgha. iná ilé wa fẹnu yá kọndíṣàn ní ìṣẹ̀lẹ̀ wa rànjú wọn lẹ́rànjú wọn lẹ́rànjú wọn ńgbà tí ẹ wá ńbẹ tẹ́ mu kokéè tẹ́ wá tẹ́ mu tì tẹ́ tún wá mu kokéè tẹ́ mu kokéè wá mu gbó ẹ jayé ẹ wá di pẹ́ mu ẹ sì padà mu gbó gbẹ̀yìn igbó náà lẹ́ padà máa mu bọ́ bá yá ńgbà torí yín bá dàrú Allahu Akbar kabira. innal insana la yatgha. ra'ahu istaghna. ọlọ́ni ọmọ ànábì ádámù ọkọjá àyè rẹ̀ yóò kọjá àyè rẹ̀ ara ọ̀sítàgìnà nígbà tó bá bára rẹ̀ níbi tí ò retí. ra'ahu istaghna. ẹ rọra yín pípẹ́ ẹ lè dé èèyàn ti padà wá dé èèyàn ẹ wá fi dé èèyàn yín ẹ wá fi ń dààmú ayé ẹ fi ń dààmú la ilaha illallahu muhammad rasulullah sallallahu alayhi wa sallam. Allahu akbar kabira. Fa rabbika jalla ma la yamut. lanashurannahum washayatina. Ya salama. Thumma lanadirannahum hawla jahannama jithiyan. Allah. Thumma lanadirannahum Allahu akbar kabira. Allahu akbar hawla kabira. jahannama jithiyan. mi ò gbọ́n tó wí ọlọ́run lémi ọlọ́run ààrẹ wa ní Muhammad èmi tí mo ṣẹ̀dá rẹ̀ mi ọba tí mo ṣẹ̀dá wa ní Muhammad sọ fún wọn gbogbo forúkọ ara mi búra mo búra pẹ̀lú orúkọ èmi ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. Rabbika Allahu akbar kabira. lanashurannahum washayatina. La ilaha illallah. Thumma lanadirannahum hawla jahannama jisiya. ẹ̀yin tẹ́ ẹ lẹ́fẹ̀ẹ́ ṣèjọba lé a lórí yìí ẹ rí i pé olórí ìburú lọ́lọ́run dá yín ẹ̀yin ṣe yí olórí ìburú èèyàn báyìí ná ẹlẹ́fẹ̀ẹ́ ṣèjọba lé a lórí àwọn ọmọ tí yín ń bẹ nílé ẹ̀kọ́ wọ́n ń bẹ nílé ẹ̀kọ́ wọ́n ń kàwé yunifásitì lọ́wọ́ ẹ wá ń ha àdá lé àwọn èèyàn kan lọ́kùn wọn máa pa àwọn èèyàn káàkiri ẹ wá ń ha àdá pé àwọn ọmọ tí wọ́n wá kó àdá àwọn ọmọ tí ò lóko àwọn ọmọ sì ná tí ń bẹ nígboro ẹ wá ń ha àdá lé wọn lọ́wọ́ àwọn tó ẹ pé nígbà ẹ̀pìn ẹjọ́ tẹ ẹ dálé wọn lọ́wọ́ ẹ̀yìn lóyún wọn kọ́kọ́ da àdá náà bò kẹ́ ẹ pé kí wọ́n bó lé àwọn lọ́dà ẹ wá ẹ dálé wọn lọ́wọ́ ẹ̀ ní wọ́n máa pààyàn kiri. Fa rabbika. ẹ dákun ẹ sọ fún mi bó o lẹ́sẹ̀ fẹ́ bọ́nú ẹ̀ níwájú ọlọ́run gbogbo ẹni wọ́n pa nítorí tiyín. Fa rabbika. ọlọ́run ni mo fi orúkọ ara mi búra ìwà ná Muhammad. lanashurannahum washayatin. ọlọ́run tó bá di ọjọ́ àlùkìyámà ìwà náà mo fi orúkọ ara mi wọ́n kó gbogbo wọn yìí jọ wọ́n sàwọn jọ wọn ò ní kẹ́nìkan wọn ò ní kẹ́nìkan. washayatin. wọ́n
wọ́n wá sa àwọn jọjọ́ náà wọ́n sa gbogbo àwọn ọmọ èṣù tí wọ́n hà dálé lọ́wọ́ àwọn ọmọ tí bàbá wọn ò lóko tí ìyá wọn ò lóko àwọn ọmọ tó yẹ wọ́n ti lọ gbé sọ sínú omi kódò ó gbé wọn lọ ń gba wọn bí wọ́n lọ hà dálé yín lọ́wọ́ ẹ̀yin ọmọ wèrè tó tẹ̀ sojú kàngbàkàngbà wọ̀nyí wọ́n hà dálé yín lọ́wọ́ ẹ̀yin wọ́n pààyàn kiri nítorí kiri Allahu akbar kabira ya salam bí a bá pé èèyàn méjì ń du gómìnà tó bá dìjà láàrin ara wọn ẹjẹ àwọn méjèèjì ó bára wọn jà ń gbangba wọn gbára wọn létí wọn máa gbára kí ló kẹ̀yìn ọmọ àlè wọ̀nyí kí ló kẹ̀yìn ẹ̀yin ọmọ wòkòwòkò ojú wọ̀nyí tẹ̀yìn ọwọ́ àyà tọ́ọ̀gì tẹ̀ wá tó á jẹ́ pé ni wọ́n hà dá lé lọ́wọ́ Ọlọ́run tó bá dàlí kìyàmà àtàwọn tí a hà dá lé yín lọ́wọ́ àtẹ̀yìn tí a hà dá lé lọ́wọ́ wọ́n sà yín jọ wọn kò yín ti já Ọlọ́run ni wọn kò yín jọ tó bá dọjọ́ àlùkìyàmà. Thumma lanadirannahu hawla jahannama jithiyan. Allah. Thumma lanadirannahu Allahu akbar kabir. hawla jahannama jithiyan. Ọlọ́run ni wọn kò yín tiná tí náà kọ́kọ́ máa rà yín lára ná kí n tó kó yín dà bẹ́ẹ̀ iná kọ́kọ́ rà yín lára wọ́n da yín kúnlẹ̀ tí gbogbo yín lẹ̀ ẹ̀kúnlẹ̀ tiná tára yín ó ti gbóná tán tọpọlọ yín ó ti gbóná tó kó yín dànù ná àwọn ọmọ ọlọ́mọ ẹ̀yin wá ń sọ ọmọ ọlọ́mọ jọ ẹ̀ ń kádà lé wọn lọ́wọ́ àwọn ọmọ ọ̀hún náà ọmọ àlè ni wọ́n ọmọ bọ́ọ̀bá ti rọ́mọ tí ń pé kàkà kí chief ó kú òun lòun ó kú ọmọ àlè nu àwọn ọmọ tí ò nírannu àwọn ọmọ tí bàbá wọn ọ̀dà tí ìyá wọn ọ̀dà àwọn ọmọ tí wọn bá ìyá wọn sùn lábẹ́ gọ́tà Allahu akbar kabira masha Allah. awalamu yasiru fil ardi. ọmọ ṣe. wayansuru kayfa kana akibatu alladhina kanu min qablihim. àyìnbọn wọn ló mọ ọmọ hùwà tí ó dá o. kanu hum ashadda minhum. wọ́n ṣe borí àwọn lọ láti bẹ̀rẹ̀. wọ́n ṣe borí àwọn ipò ti bẹ̀rẹ̀. wa thara. Allahu akbar kabira. Allahu akbar kabira. Allah. wa akhazahumullahu bidhunubihim. Allahu akbar kabira. wa ma kana lahum minallahi min waqin. Allahu akbar kabira. Allah. kana lahum minallahi min waqin. Ọlọ́run ní awalam yasiru fil ardi. awalam yasiru fil ardi. Ọlọ́run ní wa Nábì sọ fún àwọn orin orí ilẹ̀ ayé káàkiri ni. awalam yasiru fil ardi. wọn orin ayé lọ ni kí wọ́n wo gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lágbàáyé. awalam yasiru fil ardi. ebi gómìnà ń bẹ l'Amẹ́ríkà. awalam yasiru fil ardi. ebi ẹni gọ́fúnà ní London. awalam yasiru fil ardi. ebi gbogbo àgbáyé ni a ti ń jẹ gómìnà káàkiri tí yín lẹ wá fẹ́ jẹlẹ̀ ń hádà láwọn èèyàn lọ́wọ́. awalam yasiru fil ardi. Ọlọ́run ni wọn ò rìn káàkiri orí ilẹ̀ ni. fayanzuru kayfa kana akibatu alladina kanu Allahu akbar kabir. min qablihim. Ọlọ́run ní kí wọ́n lọ kí wọ́n rìn lórí ilẹ̀ wọ́n lọ wo àwọn alágbára tó ti ṣáájú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbo lọ̀rọ̀ wọn já sí níbo ni a bọ̀rọ̀ ara wọn dé. Allahu akbar kabir. fayanzuru kayfa kana akibatu alladina min qablihim. kí wọ́n wo kí ni gbẹ̀yìn àwọn tó ṣáájú wọn. kanu ashadda minhum quwwata. àwọn tá a wí wọ̀nyí wọ́n lágbára àwọn ní agbára wọ́n agbé ilẹ̀ lé wọn lọ́wọ́ wọ́n rí ilẹ̀ náà lò. ashadda minhum quwwata. ẹ wo àwọn alágbára tí wọ́n ti lọ. wa athara. àwọn kan ní ẹ ń jẹ Aláàfin Ṣàngó. Allahu akbar kabira. kanu hum ashadda minhum quwwata. àwọn lògèdè àwọn kan ní ẹ ń jógèdè ń gbé gbogbo oríṣiríṣi àwọn èèyàn ńláńlá tó ti kọjá lọ. Allahu akbar kabira. kanu hum ashadda minhum quwwata. àwọn tá a wí wọ̀nyí wọ́n ní agbára gbogbo àwọn tó ti kọjá lọ tí wọ́n jẹ́ èèyàn ńláńlá tí wọ́n jẹ́ alágbára. mo rántí náà lù mí ọba kan ránṣẹ́ sí ìjòyè kan pé kí wọ́n lọ rè gbé orí ẹ̀ wá
ńgbà kí wọn àwọn tí wọn fẹ́ lọ gbórí ẹ̀ kí wọn ó tó débẹ̀ òun fúnra ara rẹ̀ sì kọ́ bẹ́ bọ́ra rẹ̀ ń kùn ó sì fa ìfun ara ẹ̀ yóò sì fi wé láwàní ọwọ́ agun ẹṣin lọ ilé ẹni tó ní wọn wá gbórí ẹ̀ wá ìwọ kọ́ ló gbórí ìhun òun wọlé fúnra ara àwọn ni òun lòun gbọ́dọ̀ gbẹ̀mí ara àwọn kì í ṣe wọ lẹ̀mí ìhun bẹ lọ́wọ́ rẹ̀ láti gbà Allahu Akbar àwọn alágbára nìyẹn ashadda minhum kánú ashadda minhum quwwatan àwọn tá a wí wọ̀nyí wọ́n lá agbára wo ló ní. kánú ashadda minhum ẹ̀yin wọ̀nyí ẹ̀yin tẹ́ fúyẹ́ jábọ̀ òwú lọ wọ̀nyí wọ́n kọ́kọ́ yan àwọn security kan lọ wọ́n lọ wọlé ṣé wọn ò rí bọ́ǹbù mọ́lẹ̀ ń bí àwọn fẹ́ lọ bí a bá gbúròó ọmọ láàrin agbo wọn ti kó abẹ́ tébù ọ̀dẹ̀ ó kó abẹ́ tébù gbà pé yẹn lólórí wa ti ń kó abẹ́ tébù Allahu Akbar kabir àwọn ọ̀dẹ̀ nínú ilé àwọn security ń bẹ tí wọn ò jí ẹ̀sùn tí ń dúró tì yín security ń bẹ ń ta security ń bẹ lójú ọ̀nà ní ìrìnkẹ́ dání lásán àbáwá bá gbé mọ́tò tiwa á máa lọ pẹ̀lú àlàáfíà lórí títì ń bẹ bá gbé tìyín lẹ́ ẹ máa sáré lọ gbúrúrúrúrú ẹ̀mí yóò bọ́ lórí wàhálà náà ni Allahu Akbar kánú ashaddu minhum quwwa ọlọ́run láwọn tó ṣáájú yín tí wọ́n lágbára ọlọ́run àti ẹ̀wòrí ilẹ̀ ní ẹ̀ka nípa wọn ẹ̀rìn káàkiri ayé wò ṣe wọn. wà á fara fil ardi. àwọn tá a wí wọ̀nyí wọ́n lágbára lórí ilẹ̀ wọ́n hàn lórí ilẹ̀ ó kọ́ wọn ò lè parẹ́ láéláé. wà á fara fil ardi. gbogbo ìgbà ni mo máa ń rí fáyín tàfàbàlẹ̀ wọ ọmọ orílẹ̀-èdè yìí náà ni òun ni wọ́n ń pè ní Golden Force of Africa nígbà náà irú àwọn wọ̀nyí ọyẹ wọn lọ kó gbogbo wa tà ní ọgbọ́n bẹ́nu wọn wọ́n mọ̀wé ọyẹ wọn ó kó ata ní kọ́ bọ̀ wọn ò kó nǹkan kan jẹ tí wọ́n fi kúrò láyé ẹ̀yin wá débẹ̀ ní ìsìn ẹ̀ wá ń kówó jẹ ẹ̀yin lẹ́sìn sòfin ẹ̀ tún máa múra yín lẹ́bàá tún wá ń takora yín pé lágbájá ọ̀fẹ́ràn mi ló fi ní wọn ó mú mi o làkàtẹ́gbẹ̀ ọ̀fẹ́ràn mi ló fi ní wọn mú mi wọ́n máa tọpinpin mi nu o ta wá dákun sí àwa mẹ̀kúnnù là ń tọpinpin rẹ̀ sáwa mẹ̀kún ebe yìí tẹ́ ẹ jọ wà ń bẹ̀ náà ni ẹni ọba ní bílíọ̀nù kan lọ́wọ́ wo iye ọdún tó fi ná tó ọba ná 100,000 lójoojúmọ́ wo iye ọdún tó fi ná ìwọ nìkan lọ ọwọ́ akó bílíọ̀nù tí ò níye la ilaha illallah Muhammad fajjal ya ṣe. kánú hum ashadda minhum quwwatan. Allahu akbar kabir. atharan fil ardi. ọlọ́run láwọn tá a wí wọ̀nyí wọ́n hàn lórí ilẹ̀ wọn èsì ní tá a lè gbàgbé rárá. fa'azahumullahu bismillah. ọlọ́run ní báwọn tá a wí wọ̀nyí ti lágbára tó wá mú wọn pẹ̀lú ẹsẹ̀ wọn. wa ma kana lahum minallahi min waqin. yasal jalali wal ikram. wa ma kana Allahu akbar Allahu akbar. ọlọ́run láwọn tí a gba wájú lọ tí a ń yàyàkuyà mímí ọlọ́run ọba mo mú wọn pẹ̀lú ẹsẹ̀ wọn kò sẹ́ni ó lè dáàbò bò wọ́n lọ́wọ́ ìyà mi ọlọ́run kò sálàfẹ̀yìntì kan fún wọn nígbà wọn mú wọn ńlẹ̀ yín wá ń ṣe lẹ́ni ẹ balẹ̀ ayé jẹ́ ẹ fara ní gbogbo wa ẹ fara ní gbogbo wa àwọn wa ń sọ lórílẹ̀‐èdè yìí pé kò sówó orílẹ̀‐èdè wo lówó orílẹ̀‐èdè wo lówó ẹnìkan wá 100 billion lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí náà àwọlá yẹbi kúrú ìsánú anna khalaqnahu min qablu. Allahu akbar. walam yakun shay'an. ẹ̀rù ọba yín ni pé ẹ jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ padà wá jẹ́ nǹkan walam yakun shay'an ẹ jẹ́ nǹkan kan rí tẹ́lẹ̀ àìjẹ́ nǹkan kan yín tẹ́lẹ̀ ẹ̀rù ọwọ́ bá yín ẹ jẹ́ nǹkan ẹ̀rù òsì bá yín náà. Allah fajjal ya ṣe. àwàlá yadhkuru al-insanu anna ọlọ́run ẹ̀dá òronú ni. qablu. Allahu akbar. walam yakun shay'an. ọ̀jẹ̀ nǹkan kan tẹ́lẹ̀ ọ̀padà wá jẹ́ ọwọ́ kó tiẹ̀ jẹ́ nǹkan kò yẹ kó bọ̀ ọ́ lẹ́rù ó yẹ kó bọ̀ ọ́ lẹ́rù inú ẹbí yín ta ló tó ọ ìwọ nìkan náà ní láàrin ẹbí yín ọwọ́ ń kó bílíọ̀nù pamọ́ àwọn ọmọ ilé yín wọ́n jáde iléèwé wọn ò rí sẹ́sẹ́ ọ̀dá sẹ́lẹ̀ kí gbogbo wọn ó jókòó tí wọ́n gbà ńgbà alágbájá dà báyìí nínú ìjọba orílẹ̀-èdè gbogbo wa pátá lọ́lọ́ ní agbádùn ńbẹ kára lé ọgbádùn kára oko ọgbádùn kókó ọ̀rẹ́ wọn bá parẹ́ gbogbo yín lẹ wá ń dá a kó
ẹ̀ ń dáko ẹ̀ sì dá rẹ̀ ṣe ni ẹ̀ dá yà jẹ ni àwọn tí èé san ni ọlọ́run ó gbé sí yín lára tẹ́ fowó òun wò títí torí pé ọlọ́run ò ní jálábòsí fọ́dọ̀lì yà ṣe. fáwọn bíkà. ọlọ́run ni mo fi èmi ọlọ́run ọba fúnra ara mi mo búra pẹ̀lú orúkọ mi ṣẹ́. fáwọn bíkà. Allahu akbar kabira. lanashurannahum washayatina. Allahu akbar kabira. thumma lanudharannahum. Allahu akbar. jahannama jisiya. wa mú mi rántí ẹrú ọlọ́run kan ọba ìlú kan lásìkò àwọn ànábì ọlọ́run ó lọ́lá ó nípò ṣùgbọ́n òun fúnra ara rẹ̀ ó gbàgbé pọ́lọ́ ńlọ́lọ́lá ó gbàgbé ń pé ńlọ́lọ́lá ó sì gbàgbé pọ́hùn ńlọ́lọ́lá irú ń tẹ́ ń ṣe lónìí ká yan rẹ ni jẹ ká gbá rẹ ni lójú ẹni ọba sọ̀rọ̀ ẹ lọ́ọ̀rẹ́ mú ẹ tì mọ́lé Allah gbogbo ń tó bá jẹ́ àǹfààní àwọn aráàlú ọba yìí ajókòó tẹ́ alo ń gbẹ́sẹ̀ lé agbẹ́sẹ̀ lélẹ̀ wọn agbẹ́sẹ̀ lóko wọn ọba yìí wá lóko títí la ilaha illallahu muhammadu innal insani awalam yasiru fil ardi ọlọ́run lẹ́rìn kiri ayé ni. fayanzuru kayfa kana akibatu alladhina kanu min qablihim. kẹ́ ẹ lọ wo kẹ́ ẹ wo bí àwọn tó ṣáájú yín parí ọ̀rọ̀ ara wọn sí. fayanzuru kayfa kana akibatu alladhina kanu min qablihim. ọlọ́run náà wòye sí ni ẹ wòye ẹ̀ka nípa àwọn ẹ̀sìn ẹ̀rìn káàkiri ayé ẹ wo ti ń ṣẹlẹ̀ ẹ wo ti ń ṣẹlẹ̀ ẹ wo ti ṣẹlẹ̀ sáwọn ẹnìkan rí tẹ́lẹ̀ ẹ wo ti ń ṣẹlẹ̀ ọba yìí bó ṣe lágbára tó ń gbà náà gbogbo nǹkan ní gbẹ́sẹ̀ lé alòpò tó bá wù agbẹ́sẹ̀ lé yàwó agbẹ́sẹ̀ lóko agbẹ́sẹ̀ lé onílé bọ́ bá ń sọ̀rọ̀ alẹ́ nìkan ò gbọ́dọ̀ tún sọ̀rọ̀ lé ẹni ọba sọ̀rọ̀ lé ẹgbẹ́ ẹ lọ pa ọwọ́ adijọ́ kan nú àwọn dòǹgárì rẹ̀ tí máa fara mọ́ tí máa ránṣẹ́ ọwọ́ àlọ́ ọba kábíyèsí la ilaha illallahu muhammad rasulullah sallallahu. Allah. ra'aytu dahara mukhtalifan yaduru. mi ò gbọ́. ra'aytu dahara mukhtalifan yaduru. Allahu akbar kabira. fala hudhinu yadumu wala sururun. Allahu akbar kabira. Allahu akbar kabira. Allahu akbar. yadumu wala sururun. kábíyèsí ọ̀rọ̀ ńlá mo mú wá fún yín o ọba ní kí ló fẹ́ sọ. ó ní ẹ̀rí. ra'aytu dahara mukhtalifan yaduru. dòǹgárì ọba oníwọ̀ ọba. kábíyèsí dahara kábíyèsí yín torí mo mọ̀ pé bẹ́ẹ̀ nìkan ọba bí yín léèrè ọlọ́run ó bí yín léèrè. ra'aytu. ó ní mo rí mo wo àsìkò mo wo ayé. ra'aytu dahara mo wo ìgbà. mukhtalifan yaduru. mo wo ìgbà bí ìgbà ṣe ń yí lójoojúmọ́. mo wo ìgbà bí ìgbà ṣe ń lọ tí ń bọ̀. àwọn tá a rí lánàá náà kọ́ la rí lónìí ọ̀tọ̀ làwọn tá a rí lónìí ọ̀tọ̀ lẹ́ni a rí lọ́la bí ìgbà ń ṣe ń wá yìí. fala hudhinu yadumu wala sururun. Allahu akbar. fala hudhinu yadumu wala sururun. wọ́n ní wọ́n kábíyèsí tí mo fẹ́ sọ fún ọ ní pé láhùsínú yadumu wala sururun. fala hudhinu yadumu wala sururun. ó ní wọ́n kábíyèsí mo wá wo bí tí ayé mo wo bí ìgbà ṣe ń yí mo sì wo báyé ṣe ń lọ kábíyèsí mo fẹ́ kẹ́yìn náà ronú sí i ìdùnnú ọ̀lọ́ títí mo wo bí ilé yín ṣe kún tó torí ilé àwọn ẹnìkan kún bẹ́ẹ̀ lánàá ṣùgbọ́n ńgbà ọlọ́run gbèsè rẹ̀ dé ilé náà dá wáyé gbogbo àwọn alẹ́ tí ń bẹ́nu ọgbà yín yìí kábíyèsí gbogbo ẹ̀ ló ti dá horo yìí àwọn ẹnìkan náà wọ́n sì gbé bẹ̀ rí kábíyèsí mo fẹ́ kẹ́ ẹ ronú sí pé ìdùnnú ọ̀lọ́ títí o. usinu yadum
ولا سرور Allahu akbar. ولا حسن يدوم ولا سرور وقد بنت الملوك بقصورا Yassal jalali wal وقد ikram. بنت الملوك Kábíyèsí wọlé o. Ohun بقصورا advice ọ̀rọ̀ tálíkà lórí rẹ pé báyìí. Allahu akbar kabira. Allahu akbar kabira. فلا تبقى الملوك ولا قصور Dongari ọba ó ní wọ kábíyèsí. وقد بنت الملوك gbogbo àwọn ọba tó ti jẹ lẹ́yìn yín gbogbo ilé tí a kọ́ kalẹ̀ tá a gbúrò wọn gbogbo ipò ọlá àti agbára tí a ń lò wọ́n kọ́ ilé wọ́n kọ́ àwọn ọba tó kọjá lọ wọ́n kọ́ àwọn ilé ńláńlá wọ́n kọ́ àwọn ilé táwọn èèyàn ń pariwo wọn Allah. فلا تبقى الملوك Allahu akbar kabira. Allahu akbar kabira. ولا القصور Allah. ولا تبقى الملوك ولا القصور. tó àfáà yẹn ọba wa ń sọ pé bọ́ bá rí bẹ́ẹ̀ bọ́ bá rí bẹ́ẹ̀ ntọ́ fi hàn mí ṣe Allahu akbar kabira. فلا تبقى الملوك ولا القصور Allah. فلا تبقى الملوك ولا القصور. ó ní wọn kábíyèsí àwọn ọba tí a kọ́lé ńláńlá ni wọn ò sí mọ́ wọ̀nyí ilé wọn tí a kọ́ táwọn èèyàn ń pariwo ńgbà náà ni ò tún sí mọ́ yìí ilé wọn ló dilẹ̀ ẹ̀ lẹ̀. فلا تبقى الملوك kábíyèsí ولا القصور kábíyèsí wa ń bá wípé ọ̀rọ̀ rẹ tó ọmọ ń tọ́ ìgbà dáa èyí ò ń jáde pọ̀ ń sọ pé mi náà ò ní sí mọ́ bọ́ bá yá èyí tó ń bá mi ń sọ ni pé ilé tèmi iná padà wá dá o. وقد بنت الملوك بقصورا. gbogbo àwọn ọba ńláńlá ni wọ́n ti kọ́ ilé tẹ́lẹ̀ kábíyèsí ẹ wọnú ọgbà yín ẹ wo àwọn ilé tó ti wó lọ àwọn kan ló gbé bẹ̀rì ó ní mò ń rí فلا تبقى الملوك ولا القصور. Allahu akbar. تبقى الملوك ولا القصور àwọn ọba tó kọ́lé ọ̀hún ò sí mọ́ àwọn ilé tí a kọ́ ló ti dilẹ̀ ẹ̀ lẹ̀ yìí kábíyèsí mọ́kàn ní advice yín ni o lórí n tó ń lọ yìí torí lẹ́ńfẹ̀ hò yìí àwọn àtàná ti fẹ̀jù hò jù yín lọ wọn ò sí mọ́ ilé wọn ò sí mọ́ ẹnì kan ò tó kọ́ wọn mọ́ Allah. Allahu akbar. Allahu akbar kabira. فلا تبقى الملوك ولا القصور. Allahu akbar kabira. فلا تبقى الملوك ولا القصور لا تبقى الملوك لا تبقى. الله أكبر. الملوك ولا القصور. Allahu akbar. ولا تبقى الملوك ولا القصور. àrọ́bà máa rí ilé wọn tí a kọ́ kalẹ̀ kábíyèsí ntí mo ní wá ó lọ́wọ́ mà ṣe dáa ọmọ gbọ́n pọ̀ o sọ pé ibi èmi náà wà yìí ó di lẹ́lẹ́ mo wí bẹ́ẹ̀ kábíyèsí mo kàn ní sọ fún yín náà ni ó ní òtí nǹkan kan ọwọ́ àwọlé ọwọ́ tún wò sí ọlọ́wọ́ àgùn ọba yìí ó ní ẹ̀yin Dongari dà gbọ́n tí ọmọ aládàradà yìí ń bá mi sọ kí ló ń sọ nípa ọ̀rọ̀ ayé àwọn tá a ti adáyé ṣáájú rẹ̀ alòpò ṣáájú rẹ̀ alọ́lá àwọn ará bàbá rẹ̀ lórí ipò yìí rí ni àwọn bàbá tiẹ̀ joyè rí ni ó ní bẹ́ẹ̀ lẹ wí wọn ò joyè rí nílé wa àwọn ará ilé wa ò joyè bí wọn bá wá joyè ó ní wọn wàá kọ́ ọlọ́gbọ́n wọn kọ́ ọlọ́gbọ́n ẹ̀yin yòókù ẹ̀ ó yẹ wá mú ẹ̀mú ẹgbẹ́ lọ ẹ̀dúnbú ẹ̀ bẹ́ẹ̀ bá dúnbú ẹ̀ kẹ́ dá iná kẹ́ sún ná bẹ́ẹ̀ bá sún tó bá jóná tán ráúráwọ̀ ẹ̀rù
ẹrú rẹ̀ rọ́ sínú ògùn kẹ́ gbé wá fún mi la ilaha illallah muhammad rasulullah. وقد بنت الملوك Allahu akbar kabira. Allah. فلا تبقى الملوك ولا القصور Allah. لا تبقى الملوك ولا القصور. tó ọba yìí wá ó ní wọ́n lọ rẹ̀ mú àwọn tó náà sì mú lẹ́sẹ̀ kẹ́ ntí àṣẹ tó bá pa ni wọ́n dùnbù ẹ̀ wọ́n dẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ wọ́n tún wá fọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi dùnbù ẹ̀ hàn kábíyèsí pé ó ní ẹ̀jẹ̀ rẹ̀ ní ẹ lọ rẹ̀ sún wọ́n wá sún lóòótọ́ wọ́n sì kú eérú ròǹgárì yìí wọ́n kó sínú ògò wọ́n wá gbé wá fọ́ba la ilaha illallah muhammad. وقد بنت الملوك بالقصور Allah. فلا تبقى الملوك ولا القصور. Allahu akbar kabira. فلا تبقى الملوك ولا القصور. tó ọwọ́ rí bẹ́ẹ̀ náà wọ́n rọ ẹrú dòǹgárì wọ́n rọ sínú ògò wọ́n sì wá gbé fún ọwọ́ gbé lẹ̀ ọwọ́ ń padà sọ fún wa pé ẹrú tó wà nínú ògò yìí ẹ máa gbé sí orí tébù níwájú mi báyìí ẹni ó bá kọjá ààyè ẹ̀ bá a ṣe sọ́dànù bí òun náà ṣe máa wà la ilaha illallah. وقد بنت الملوك به قصورا ariwo tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ tiẹ̀ náà níjọ́ kan láriwo ń wó kú. فلا تبقى ẹsẹ̀ tó ń ṣe gírígírí ní ẹni wọ́n làwọn ń wá wá ìwọ làwọn ń wá wá jẹ́ kílẹ̀ ọmọ فلا تبقى ilẹ̀ bá má wà láàyè tẹ̀lé ẹnìkan ò ní yẹlé ẹ̀ mọ́. ọlọ́wọ́ lóní tó ń fẹ́ ipò wo ló wà tó ń fẹ́ ipò wo ni kú ò ní dé bá ọ ń bẹ̀ ipò ní parun ò ní wọ̀ ilé èrè ó padà da horo ni. فلا تبقى Allahu akbar kabira. الملوك ولا القصور. Allahu akbar kabira. Allahu akbar kabira. فلا تبقى الملوك ولا القصور. ya salam ya salam. فلا تبقى الملوك ولا القصور. رأيت Allah. الدهر مختلفا يدور ayé tí o dúró bí gan ìgbà ń yí ní gbogbo ìgbà bọ́bá wọ ọlọ́run ọba àgbọ̀yẹ wa bọ́bá wọ àgbójò wa bọ́bá wọ agbẹ́rùn wa bọ́bá wọ àgbómi wa bọ́bá wọ àgbóoru wa òun ló ní gbogbo ẹ̀. فلا حزن يدوم ولا سرور inú ilé rẹ̀ ń kúnlé ní gbogbo àwọn èèyàn rẹ̀ ni wọ́n pariwo yóò padà dáhoro náà ni. يدوم ولا ولا سرور. abẹ́ kú bíi president ni ẹ fẹ́ kú bẹ́ẹ̀ ni ẹ kú bíi gómìnà ni ẹ kú bíi chairman local government ni ẹ fi ẹ̀yin sínátọ̀ fẹ́ kú bẹ́ẹ̀ ni ẹ lè kú bẹ́ẹ̀ ẹ lè kú bẹ́ẹ̀ ẹ ní jẹ́ bẹ́ẹ̀ mọ́ Allah. يدوم ولا سرور Allahu akbar kabira. ولا حسن يدوم ولا سرور. ẹyẹ tó jẹ́ pé àwọn àdùnnú bí ọ lọ títí bẹ́ẹ̀ ni ìbànújẹ́ náà ò sì lọ títí ìdùnnú ò lọ títí ìbànújẹ́ ò lọ títí bọ́ ọ bá ń dunnú lónìí rọra dunnú lọ́lọ́run fi ní falyadhaku qalilan waliyabghu kathiran jasa'an bima kanu yaksibun bọ́ ọ bá rí nǹkan ẹ̀rín ọlọ́run bá pa ọ́ lẹ́ni rọra rín oníranù ọkọlé ló pe gbogbo ayé wọn wá bò ń sílé ṣé gbogbo àtọ́ wá bí ilé rẹ ni akọ́rù ilé tó ọkọ́ ọ ń sọ fún wa pé mo ní wọn wá bá ń ṣàdúrà ni ẹni ọba ríru ilé tó ọkọ́ tó yìí dé pé bí lọ́ba débẹ̀ yóò wá ṣàdúrà kẹ́mi rí olólé náà ni àbí yóò ṣàdúrà pé láìpẹ́ yìí ni ètò ọjẹ́nu ayé yìí náà tó ilé tó ọkọ́ yìí náà tó oyè kò tí ma lọ مختلفا يدور. níjọ́ tí dùnú ṣẹlẹ̀ ńlẹ̀ rẹ nìbànújẹ́ ṣẹlẹ̀ ńlẹ̀ àwọn ẹnìkan. رأيت الدار níjọ́ tí wọ́n bímọ lọ́wọ́ ọmọ lọ́wọ́ àwọn ẹnìkan níjọ́ tí wọ́n ń kọ́lé nílé àwọn ẹnìkan ń talé mọ́ àwọn ẹnìkan lórí. رأيت الدار مختلفا يدور.
Allahu akbar kabira. فلا Allahu akbar. حزن يدوم ولا سرور Allah. فلا حزن يدوم ولا سرور. ọba yìí wá ń lòpọ̀ ọwọ́ gbogbo ẹni tí wọ́n bá fi ìgò yìí hàn ni wọ́n máa sọ pé eérú lágbájá lọ́wọ́ à ń bẹ̀ yẹn ọlọ́run wá fi ilẹ̀ ọlọ́run fi ilẹ̀ bẹ́ẹ̀ la ilaha illallahu muhammadu awalamu yasiru fil ardi ọlọ́run lẹ́rìn kí orí ilẹ̀ ni. fayanzuru kayfa kana akibatu alladina kanu min qablihim. Allahu akbar kabira. كانوا هم أشد منهم قوة Allahu akbar kabira. وآثارا في الأرض Allahu akbar kabira. فأخذهم الله بذنوبهم ọlọ́run láwọn tá a wí gbà náà yìí mo mú wọn pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn. وما كان لهم من الله من واق. ọlọ́run ní kò sí alátìlẹyìn kan fún wọn ńgbà tí wọ́n mú wọn ńgbà náà. وما كان bí fìràwọ̀nà ti bí kárùnà ti lówó tó ọlọ́run yóò wọlé pẹ̀lú owó ẹ̀. واق. táwa ni wọ́n ní ìsìn ta ni ọ́ ọba yìí náà wá lòpọ̀ ọlá títí. Allahu akbar. gbogbo ntí ọgbẹ̀yìn ẹ̀dá ikú náà ni ní kúkúrú ọba yìí náà bọ́ alikiyama la ilaha illallahu muhammad rasulillah sallallahu alayhi wa sallam. ọba wa bọ́ alikiyama àwọn èèyàn wá wò pé ntó ṣe yìí náà ntọ́ba yìí ṣe ẹni tó ní asun eérú ẹ̀ ká dá sínú ògò àyàn gbé tí wọ́n wá gbé òun náà sínú sàárè tán wọ́n wá mú ìgò eérú tí ó ní wọn ó sun wọ́n gbé tì lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ wa ń lọ ọdún lọ ọdún lọ ó níye ọdún tí dà kí wọn ó tó jọba míì nínú ìlú ọba míì wá jẹ la hawla wala quwwata illa billahi aliyil azim. bọ́ba báyìí ti jẹ́ wọn ò ní jọ́ wọnú ààfin tẹ́nìkan ti lò tẹ́lẹ̀ wọ́n wàá lọ padà kọ́ ààfin tuntun míì fún wọ́n wá ń kọ́ ààfin tuntun níjọ́ tí wọ́n ń kọ́ ààfin tuntun wọ́n ń kọ́ ilẹ̀ wọ́n ń gbẹ́ ilẹ̀ wọ́n ń kó yẹ̀pẹ̀ tí wọ́n fẹ́ fi kọ́ ààfin tuntun ọba èyí tó kù yìí ti rà sínú ilẹ̀ ìgò ọmọ ọ̀dọ́ rẹ̀ tó jóná òun náà ti fọ́ gbogbo ẹ̀ ti dilẹ̀ ẹlẹ̀ wọ́n gbogbo ilẹ̀ tá a wá wì ọba yìí wá wà nù yẹ̀pẹ̀ nù ara yẹ̀pẹ̀ tí wọ́n pò tí a fi kọ́ ilé tuntun míì fún ọba yìí tó fẹ́ jẹ ó wá ṣẹlẹ̀ wọ́n wá kọ́lé tuntun fọ́ba tán ọba wa wọnú ilé náà ọba tuntun tí a fẹ́ jẹ ó wá wà pọ̀ tún ó wà pọ̀ sí ó wá ń júwe fún wọn pé ní gòmbí ẹ bá mi kan ráàkì tí wọ́n máa faṣọ mi kọ́ tọrọ yẹn máa faṣọ kọ́ gbangba ń bí náà kí má bàa máa ṣe wàhálà wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n wá mú èso wọn fẹ́ máa kàn má ráàkì la hawla wala quwwata illa billah lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ń kan èso yìí má bẹ̀ tí a fẹ́ fi ráàkì kọ́ ibẹ̀ ni wọ́n ń gbóhùn láti inú ògiri ọlọ́run ní kí ohùn wọn máa jáde láti inú ògiri. alam tara anna dara yawmun wa laylatun. mi ò gbọ́ ń tó wí. alam tara Allah. dara yawmun wa laylatun. ya salam ya salam. yuqarrani min sabutin jadidin ila sabutin. يقرن من سبت جديد إلى سبت. ọjọ́ mélòó la fẹ́ lò láyé wọn gbọ́. ألم تر أن الدهر يوم وليلة. kò jù bẹ́ẹ̀ náà lọ. يوم وليلة. mo ń gbọ́ ń tó wí Allah. ألم تر أن الدهر يوم وليلة. wọ́n ń gbọ́ ohùn láti inú ògiri ohùn náà wá ń wá ńgbà wọ́n máa gbọ́ ohùn náà wá ṣe déédéé tọba tó lopò tó lo ọlá tó lo àṣẹ tó ní kí wọ́n ó jó dòǹgárì rẹ̀ kí wọ́n ó kó eérú rẹ̀ sínú ògò wá fún un. wọ́n wá ń gbọ́ ohùn rẹ̀ nínú ògiri ohùn rẹ̀ tí wọ́n ń gbọ́ nínú ògiri yìí ọlọ́run ní ká mọ̀lẹ́ka wọ́n sa gbogbo yẹ̀pẹ̀ rẹ̀ jọ wọ́n kó sójú kan náà kí wọ́n wá gbé déédéé orí rẹ̀ síbi wọ́n fẹ́ kàn só sí
àwọn tó wá fẹ́ kàn so ni wọ́n wá ń kan èso tí wọ́n ń kan ni wọ́n wá gbáriwo láti inú ògiri pé ábà. Alam tara anna dahara Allahu akbar kabira. wa laylatun Ya zal jalali wal ikram. yuqarrani min sabutin jadidin ila sabutin. Allah. Yuqarrani min sabutin jadidin ila sabutin. ó tún sọ̀rọ̀ rẹ̀ síwájú náà. وكل جديد صوب لا بد من بلاد Ya salam ya salam. وكل اجتماع الشمل لا بد من شت Allahu akbar kabira. Allahu akbar. اجتماع الشمل لا بد من شتى. mo wá ń gbọ́ kí wá ní gbọ́dọ̀ ohun tó bá yẹn ń wí nínú ògiri ń bẹ ohun wo ni wọ́n ń gbọ́ gba wọ́n fẹ́ kàn so mọ́ lórí ọlọ́run ní kó gbé déédéé bí orí rẹ̀ ni wọ́n máa lọ kàn so mọ́ ń bẹ̀ wọ́n máa kàn so mọ́ ara ògiri wọ́n wá gbóhùn ń bẹ̀ Alam tara ta ni nǹkan èso níbi orí ìhun wọ́n wá wò bẹ́ẹ̀ kàn so lórí ìta ni. dahara Allahu akbar kabira. yawmun wa laylatun. ọba ń fúnra ara ni wọ́n ń sọ pé alam tara. Alam tara anna dahara yawmun wa laylatun. ó ní wọ́n tó nǹkan so lórí ìhun dákun má kàn máa. dákun má kàn máa jẹ́ kí n fún ọ nírò ọmọ ní orí ni. anna dahara yawmun wa laylatun. èmi náà ti kanrú rẹ́ẹ̀kì tó fẹ́ kàn yín rí mo ti kàn rí gbà mọ̀ ń bẹ láyé ó wá dárúkọ ara rẹ̀ pé òun lẹni báyìí kódà ẹni tó ń jó ẹrú rẹ̀ tó ń jó nátò ní wọn ó jó láyé lọ́lọ́run tó fi tì sí ẹgbẹ́ ẹ̀hún. Alam tara anna ẹni ó sì wá sí tóun ọgbọ́ngbà tó ń bẹ láyé lọ́lọ́run tó fi tì í lẹ́gbẹ̀ẹ́ yìí. ó ní wọ́n tó wà ń kàn só ní wá tó nǹkan tó mọ́ mi lórí. Allah. ila sabutin. Ya salam ya salam. يقران من سبت جديد إلى سبت. ọba wa ń padà sọ̀rọ̀ nínú ògiri ó ní alamtara. Alamtara. orí ni. Alamtara. òwòye ni. Alamtara. ọmọ ni. Alamtara anna dara yawmu wa laylatun. ó ní wọ́n tó ń kà so mọ́ mi lórí jẹ́ ń ṣàlàyé nípa ayé tó wà jẹ́ ń ṣàlàyé fún ọ ayé tó wà yìí jẹ́ ń ṣàlàyé ẹ̀ fún ọ ayé ọ̀dọ̀ wọ kí ilẹ̀ ó sú kílẹ̀ ó sì má kò jù bẹ́ẹ̀ náà lọ. Karani min sabuti Ya salam. jadidi ila sabuti. Allahu akbar kabir. Karani min sabuti jadidi ila sabuti. ó ní jẹ́ kí n sọ fún ọ ayé tá a wí yìí náà ọjọ́ tí ń pò yí ara wọn ọjọ́ méje ni láti sátidé kan sómi kò jù bẹ́ẹ̀ náà lọ kò jù bẹ́ẹ̀ lọ àní rí jímọ̀ tó yàtọ̀ àní rí mọ́ndé tó yàtọ̀ bá a bá ti bẹ̀rẹ̀ ní sátidé bá a bá débi sátidé mi á ti sọ pé a débi sátidé. Masha Allah ó tún wá. وكل جديد ó ní jẹ́ kí n sọ fún ọ kulli jadid sáwọ́ bí gbogbo aṣọ tó tuntun gbogbo aṣọ tó tuntun tálásọ ń wò tí tó ń gẹ̀fìlà lórí ẹ̀ gbogbo ẹ̀ náà ni ó padà gbó. فكل جديد Allah. صوبي Ya salam, ya salam. من بلاد gbogbo aṣọ tó orí tó tuntun yìí ni ó padà gbó ìwọ náà tó ń kàn sún mọ́ mi lórí ìwọ náà ó padà gbẹni Allah. الشمل لا Allah. من شت Allahu akbar. وكل اجتماع الشمل لا بد من شتى. gbogbo àpéjọ gbogbo òkójọ láyé gbogbo òkójọ láyé yóò sì padà wá di ntá ní rí wọn. وكل اجتماع wọ́n padà wá parẹ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ló ti parẹ́ ẹgbẹ́ owó ni bọ́ìsì ẹgbẹ́ owó ni fáàrí ẹgbẹ́ kìnìkan gbogbo àwọn ẹgbẹ́ wọ̀nyẹn àdúrò wọn má. الشمل لا بد من bó bá ń bẹ nípò kan sì rọra ṣe. Allah. bó bá ń bẹ nípò kan sì rọra ṣe. Allah. bó bá kọ̀ tó fi ipò tó wá sílẹ̀
ọjọ́ kan ń bọ̀ àti kò yóò fi ọlẹ̀ wọ́n pè ọ́ pọ̀ láàrẹ̀ òní jẹ́ máa bó bá ń bẹ nípò kan ṣe rọra ṣe. àní bó bá ń bẹ nípò kan ṣe rọra ṣe. bó bá ń bẹ nípò kan ṣe rọra ṣe. bó bá ń bẹ nípò kan ṣe rọra ṣe. bó bá ń bẹ nípò kan ṣe rọra ṣe. pẹ́sidẹ̀ntì tẹ́ ẹ fẹ́ jẹ tí a máa local government tẹ́ ẹ fẹ́ jẹ ojú ò tiẹ̀ tì í àwa tá a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá ń yé wa ní ìsìn pé bàbá yẹn nìkan ọ̀kan yín sípò afẹ́ máa bàbá tó bí ẹnìkan ọ̀kan yín ìwà oníbàbẹ́ ẹnìkan ọ̀kan yín kó tó kú ò láyé ẹni bàbẹ́ ti kú láyé ká dọ́dọ̀ rẹ̀ ká mọ irú èèyàn tó jẹ́ ká mọ̀ ìyá tó bí yín ká mọ̀ ìyá abú tó bí yín ká mọ̀ bàbá tó bí yín ẹ wá inú yín dùn ní ìsìn ẹ wá ń lẹ pósítà káàkiri ẹ rò pàwọ́ tá a wà nù ẹ rò pa àgọ̀ ni òmùgọ̀ lẹ́pẹ̀ wá ni ẹ wá múra ẹ máa para yín lọ́kọ̀ọ̀kan ẹ máa dá wàhálà alẹ̀ láàrin ìlú Allahu Akbar kabir. gbogbo ọ̀ṣọ́ ayé gbogbo ntẹ́ fẹ́ kójọ ẹ̀kọ́lé Àbújá ẹ̀kọ́lé jẹ́ Ìbàdàn ẹ̀kọ́ tẹ́ kó kò síbi ẹ̀kọ́lé sí bẹ́ẹ̀ tí ń kọ́ sí ìsì lẹ́ ń kọ́ sí wẹ́ẹ̀sì lẹ́ ń kọ́ sí nọ́ọ̀tì gbogbo kò sì síbi ẹ̀ ní kọ́mpìnì sí kí lẹ fẹ́ fi ṣe Ọlọ́run ní gbogbo ntẹ́ ń fẹ́ ìyá kò lè yín lọ́wọ́ láyé ẹ máa lò ó gbogbo ntẹ́ wá ṣe láyé ọ̀wá bọ́ sófò kò ní ṣàǹfààní kankan tẹ́ ẹ ní mọ́. wàbátìlù máa Ya salam, ya salam. wàbátìlù máa kánú ya àmàlò gbogbo ntẹ́ wá ṣe pátá ní ọ̀padà wá bàjẹ́ ẹ ní láǹfààní kankan. Allahu Akbar kabira Allahu Akbar kabira. kánú ya'malu. ẹ dákun sẹ́yìn tẹ́ ṣèjọba lé alórí náà lẹ́ ń para yín sẹ́yìn tẹ́ fẹ́ àsápà àyàn ni àsálà yìí láàánú lójú ni yín àsálà yìí lérò lórí ni yín àṣẹ ẹ̀ ní làákàyè àṣẹ nǹkan ń bẹ lásán ni ọgbọ́n aburú ní ń bẹ nínú yín ẹ̀ ní làákàyè téèyàn fi lórí ayé tó fi àmọ̀ wọ̀ Allahu Akbar kabira. yuridu la pẹ́sidẹ̀ntì tẹ́ ẹ fẹ́ jẹ tí a máa local government tẹ́ ẹ fẹ́ jẹ ojú ò tiẹ̀ tì í àwa tá a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá ń yé wa ní kò sí ìsìn. iṣẹ́ kankan lọ́wọ́ wọn gbogbo wọn wá di ẹni tí ń lo handset àwọn ọmọ yín obìnrin tí wọ́n àti ìníṣẹ́ lọ́wọ́ tí wọ́n. kúrú lè ìsánú. ọ̀ràn tí ìgbà tó ń lọ léèwé ni. àwàlá yẹn fi kúrú lè ìsánú. ọ̀ràn tí ìgbà tí ẹ bí ọ tí wọn ò tí ì mọ bó ṣe fẹ́ jẹ́. àwàlá yẹn fi kúrú lè ìsánú. mélòó àwọn irú rẹ̀ tẹ́ ẹ jọ jáde léèwé tó ẹ pé ń jọ ẹ ti jọ jáde wọn ò jẹ́ èèyàn títí dàsìkò tá a wà ìwọ tó wá jẹ́ èèyàn sáwọn òbí rẹ̀ ni ẹ sóògùn fún ọ. àwàlá yẹn fi kúrú lè ìsánú. ọlọ́run ní ọmọ ẹ̀dá ènìyàn rántí ni wọ́n rántí èmi ọlọ́run ni wọ́n bẹ̀rù ni. àná khalaqnahu min wọ́n qablu. rántí ni wọ́n rántí ni pé ń gbà mọ́ kọ́kọ́ dá wọn lákọ̀ọ́kọ́ mọ́ dá wọn wọn ò jẹ́ nǹkan kan wọn ò lò.